ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ a kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ ò ní di láṣẹ Elédùmarè. òní yìí náà ni ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2025 tó bá jẹ́ nílé lóko àti lẹ́yìn òde níbi gbogbo tí ẹ ti ń wò wá láṣẹ Elédùmarè ojúmọ́re ojúmọ́ayọ̀ náà ni yóò jẹ́ fún wa. tó bá jẹ́ láàárọ̀ ni lọ́sàn-án ni níyàálẹ̀ta ni tàbí ní àṣálẹ́ lágbára ṣe Èdùmarè ojúmọ́ tó mọ́ wa àti ọ̀sán àti àṣálẹ́ yóò súre fún wa láṣẹ Elédùmarè. èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí ìnẹ́kàn ló kọ bàbá tó bí lọ́mọ Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kìnìmí màjọ́ mẹ́jọ ọmọ ẹrú ní sí ni ẹ̀ẹ̀kọ́ kì í sì nìyàn. ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí tàbí láti like tàbí láti comment sábẹ́ àwọn láti fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section yìí. gẹ́gẹ́ bí ìjíròrò lọ́tún àti ìjíròrò lósìn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èyí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ní ilẹ̀ kóòtù òjìrì ní ilẹ̀ Yorùbá. òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jírò wípé nǹkan tí ó lè wá ìyanjú sí làásìgbò tí ń bẹ ńlẹ̀ yìí òun náà ni kí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ ìyẹn kábíyèsí ọba Akeem Ọ̀wọ́adé kí wọ́n lọ kí Ọọ̀ni Ilé Ifẹ̀. ẹ jẹ́ wá gbé yẹ̀wò ṣe eléyìí ṣe ó ṣe é ṣe ṣá àbí ṣé kò ṣeé ṣe ni àbí ó ṣeé ṣe bẹ́ẹ̀. ní kòpẹ́kòpẹ́ yìí nígbà tí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ yẹn kábíyèsí ọba Akeem Ọ̀wọ́adé tí wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ kábíyèsí Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí àti Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn. òun náà ni wọ́n sọ lóní gbangba wálíà fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé kò sí yánpọnyánrin tàbí ìjà tàbí áwọ̀ tàbí asọ̀ láàrin àwọn àti Ọọ̀ni Ilé Ifẹ̀ bí ó ti ń wù ú mọ́ wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán òun náà ní bẹ láàrin wọn. ṣùgbọ́n àkọọ́lẹ̀ fi hàn wípé láàrin gbogbo ìlọsọ̀tún àti ìlọsọ̀sìn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ láti ìgbà tí wọ́n ti gorí apèrè baba ńlá baba wọn òun náà ni ìrìn àjò kò tí ì gbé wọn gba Ilé Ifẹ̀ rí o lọ sí ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀. bẹ́ẹ̀ sì rèé kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Ògúnwùsì wọ́n wà lórí ìjókòó wọ́n sì wà níbi ìgbádé àti ìwúyè kábíyèsí ọba Ọ̀wọ́adé kábà sọ pé bóyá Ọọ̀ni Ilé Ifẹ̀ wọn ò sí níbẹ̀. láti lè fi ọ̀rọ̀ yìí múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé kò sí àwọ̀ bẹ́ẹ̀ sì rèé kò sí ìjà láàrin kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n pè wípé ó dáa o kí àwọn méjèèjì yìí o kí ìpàdé kó wáyé láàrin àwọn méjèèjì yìí wípé kí ìbáṣepọ̀ kárí bí Aláàfin Ọ̀yọ́ ṣe ń lọ sí ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. òun ni wọ́n sọ pé kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bí wọ́n ṣe ń lọ sọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba lọ́tún àti lósìn gbogbo ọmọ Yorùbá wá jáde pé ó dáa o ń tá a fẹ́ òun náà ní wípé kí ọba Aláàfin Ọ̀yọ́ ìyẹn kábíyèsí ọba Ọ̀wọ́adé Akeem kí wọ́n lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí Ọọ̀ni Ìrìṣà. ìjíròrò yìí ló ti bẹ̀rẹ̀ sí ní gborí ẹ̀rọ ayélujára kan báyìí. àwa bẹ̀rẹ̀ sí ní jíròrò lọ́tún àti lósìn èyí náà ló fi mú wa wá sí orí kan láti bẹ̀rẹ̀ sí ní jíròrò rẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí láti gbé yẹ̀wò wípé ṣé lóòótọ́ ni wípé bí ọba Aláàfin Ọ̀yọ́ ìyẹn kábíyèsí ọba Ọ̀wọ́adé bí wọ́n bá lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí Ọọ̀ni Ìrìṣà ti Ilé Ifẹ̀ ọba Ògúnwùsì ǹjẹ́ gbogbo ohun tó ń rùn ńlẹ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹlòmíín ń rò
tí kábíyèsí ọba Ọ̀wádé sọ pé kò rí bẹ́ẹ̀, ṣé yóò kásẹ̀ járí ṣá, ṣé yóò sì kúrò nílẹ̀. Ẹ má gbàgbé, ó ní mo ti ṣe yànnàná ẹ̀ sọ́tún àti sósì o. Kábíyèsí sọ wípé kò sí kankan láàrin wọn. Bẹ́ẹ̀ sì rèé, wọn ò lọ yọjú sí Ọ̀ọ̀ni òrìṣà láàrin gbogbo àwọn lọ́balọ́ba eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ni wọ́n wá ti ń pe kábíyèsí Ọ̀wádé wípé ohun táwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́, ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin gbogbo àwọn lọ́balọ́ba. Ibi tí ìbáṣepọ̀ tó dánmọ́rán tí yóò sì wà láàrin gbogbo àwọn lọ́balọ́ba, òun náà ni wípé bí ìbáṣepọ̀ yìí tí àwọn méjèèjì tí ìpàdé bá lè so ṣé ẹ mọ̀ yí pé láti ilẹ̀ ìpàdé ò tí pa wọ́n pọ̀, tí kì bá ń ṣe ìbásọyípọ̀ èyí tí ìpàdé yìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n pè, tí kì bá ń ṣe ìpàdé tí wọ́n pè, kò ní sí ìpàdé kankan tí ó mú àwọn méjèèjì papọ̀. Ìsàsífẹ́ ni wípé àwọn méjèèjì wọ́n dọ́gbọ́n ń yẹra fúnra wọn wípé ibi tí lágbájá bá lọ kémi ó máa lọ bẹ̀, ibi tí tàmẹ̀dó bá lọ kémi náà ó máa lọ bẹ̀. Ó dàbẹ́ ni pé n tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n this thing have been convincing, ó ti ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, ó ti ń dà wọ́n lójú rú, ó ti ń dà wọ́n lórí rú. Dèdí ọmọ nǹkan tí wọn ò bá tẹ̀ pé bóyá wọ̀ ń bẹ ni, bóyá wọ̀ ò bẹ ni, wọn ò mọ̀. Òun ni gbogbo àwọn ọmọ kóòtù òjíire wá jáde pátápátá pé ó da tọ́ o, tí a bá fẹ́ wá mọ̀ wípé kò sí nǹkan kan ní tòótọ́ gẹ́gẹ́ bí kábíyèsí ọba Ọ̀wádé ṣe sọ, ẹ jẹ́ kí ìpàdé ẹ̀yin méjèèjì ẹ jọ fọwọ́sowọ́pọ̀, àti wípé kí Aláàfin Ọ̀yọ́ bí wọ́n ṣe ń ṣe àbẹ̀wò lọ sí ọ̀dọ̀ àwọn tó kù, kí wọ́n ṣe àbẹ̀wò lọ sọ́dọ̀ Ọọ̀ni òrìṣà náà, lọ sí ààfin wọn. Bí wọ́n bá ṣe àbẹ̀wò lọ sí ààfin wọn, tó ọkàn gbogbo á wá balẹ̀ pé lóòótọ́ àti lódodo a ṣe pé kò sí nǹkan kan láàrin bí ìjà láàrin àwọn méjèèjì yìí. Ẹ̀yin ará ilé náà, mi ò mọ èròǹgbà ti tọ̀dọ̀ èròǹgbà àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, òun náà ni a ṣe ní kí a sọ̀rọ̀ lórí èròǹgbà yìí. Èròǹgbà tí náà fi sábẹ́ comment section, ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi, títí dìgbà tá a gbà pàdé, eré ayé àtàláfíà la fi pàdé, ó dàbọ̀.